ẹ kálẹ́ mo kí gbogbo apátápátá nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ o mẹ́wàá ó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ Cradles Carnival yìí ti kọjá bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradles Carnival ohun táwọn èèyàn ro kàn pé ó lè ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi ní ṣá ó ń ṣẹlẹ̀ gan o ẹ rí i pé làbí a fi ń tẹnumọ́ wípé kájọ fọwọ́sowọ́pọ̀ ká gbé ilẹ̀ Yorùbá lárugẹ kájọ fọwọ́sowọ́pọ̀ ká gbé ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ká gbé lárugẹ ọba gádì kọjá bẹ́ẹ̀ Cradles Carnival ti bẹ̀rẹ̀ eléyìí ọgbọ́dọ̀ mọ́ wò ó kò sí mọ́ wò ó èèyàn gbọ́dọ̀ mọ́ wò ó ẹ jẹ́ ká kọ́ fi lè para náà eléyìí kọjá bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká kọ́ fi lè ṣeré náà. bẹ́ẹ̀ ṣe ń sáré gbajúgbajú lórí àtẹ̀jára. àwọn irun tí iná jẹ kù ló padà yọ yìí. àmọ́ ìgbà tí iná rẹ̀ mímí àtàpàkò ni mo pé. ṣé àkàndùn wa ti bẹ̀ wọlé sátàpàkò. ẹ ká máa wo tó fẹ́ ṣẹlẹ̀ o. torí pé ẹni tó ní jó ní jó ẹni ó lọ̀rọ̀ ní sọ. ìrẹ́ ìyẹn tí ò ní gbogbo kò gbọdọ̀ fi abẹ́fẹ́ ní ọ̀rọ̀ ṣeré tó bá fi ṣeré kíké ní òkè. ẹ má lọ sáàmì àwọn èèyàn iná ìpọ́n o. ẹ má jẹ́ kí iná ó mú ta pápá ẹ má jẹ́ kí iná ó mú àǹkárá tí àwọn èèyàn wọ ọkọ má lọ máa ṣe lálára gbà àti alágbàdo. eégún ìjáde ẹ wò ó eégún ìjáde ẹ wò ó jáde lónìí òní yìí ọ. òdodo ọ̀rọ̀ ni pé sáàmù Yorùbá wà sáàmù Yorùbá wà bí ó wà kéèyàn máa fi náà rán yàn lá. decision ti Ògbómọ̀ṣọ́ nìkan bàbá Ifáyẹmí ẹlẹ́kùnrin gan àràbà gbogbo àgbáyé nǹkan bẹ́ẹ̀ l'Ògbómọ̀ṣọ́. ó ti fò. kì í ní pé bí gbogbo ẹ̀ ṣe tò àṣà kan tí epo fi náà ṣeré ní lélẹ̀ o ẹni tó bá lè jókòó síbi náà yóò dòwó lọ́dún yìí. ìwọ dẹ́wò àwọn àṣà rẹ̀ ni ẹ̀ fi tó ṣe é ìwọ náà lọ ṣerú ẹ̀ ó dòwó lọ́dún yìí. tí a bá ní àwọn fún mi ní 10 million máa gbọ́nú náà bí a bá láwọn fún mi 10 million máa gbọ́nú náà. ṣe rí láàrin ara wa epo ilé ò lè bẹ̀rù ọ̀run àpáàdì o. wọ́n ti fi ń kọ́ra látàyé ni wọ́n ti fi ń kọ́ra o. ilé ò lè bẹ̀rù ọ̀run àpáàdì kankan o. eégún finá ṣeré ṣé kìí ṣe eégún ìgan ló wà nídìí iná ọ̀run àpáàdì ṣá. ẹ fún wa ní expo. gbogbo ẹni tó bá wá láti ilé eégún fi ló ṣeré kó máa tẹ̀sẹ̀ lọ. eégún finá ṣeré ẹṣẹ wọn ẹlẹ́pẹ̀ẹ́ pàtẹ́wọ́ kóró wàá fẹ́ eégún finá ṣeré. bí Ṣàngó ṣe bọ̀ ẹ̀yin èèyàn níbí ẹ dákun ẹ yàgò lọ́nà eégún finá ṣeré wọlé lọ Ṣàngó Olúkòso bọ̀. nígbà tí eégún finá ṣeré ẹ̀ tún dáná mi ni. eégún ta ló finá ṣeré ẹ dákun ẹ̀jẹ̀ àtúnṣe ọdún ó ti jòkó wọ́n bá tiẹ̀ tún wá lè sùn bẹ́ẹ̀. iná ti dá eégún sùn nínú náà eégún sùn láàrọ̀ náà. ẹ wò ó ẹ̀dẹ́kun ẹjẹ́ mẹ́sẹ̀ wáyé ní wàwá. ẹjẹ́ àtẹ̀wọ́ fún o. Ògbómọ̀ṣọ́ èyí wà èyí kò sí kan àbẹ́rẹ́ bí ara ṣe pọ̀ níbi alára. Ògbómọ̀ṣọ́ ajílẹ́gbẹ́ ni wọ́n gbé jẹ kà lábọ́kù lọ́yẹ̀gá. èyí ló máa wọlé lọ owó wà láàbí o. eégún finá ṣeré ẹni máa wọlé lọ. máa wọlé lọ. eégún ta ló ń finá ṣeré. òkè. eégún ta ló ń finá ṣeré ẹni máa wọlé lọ. ẹ̀yin ọlọ́kọ̀ọ́ rẹ̀ ẹ máa bá wa wà lọ́dún lé o. má wà náà séèkì bí o. ta ló ń finá ṣeré Ṣàngó Olúkòso tí wọlé bọ̀. ilé ìkọjá bẹ́ẹ̀ o. Olúkòso àyànrán náà. ilé ìkọjá bẹ́ẹ̀. sàmì àforógbó. ẹ jẹ́ kí ẹ gbàtẹ́wọ́ fún eégún finá ṣeré. ẹ jẹ́ kí ẹ gbàtẹ́wọ́ fún Ṣàngó ti dé o Ṣàngó ti dé bá.
àforógbó tàbí Àwọn tàbí. ẹ̀yọ́ ọmọ ọgbọ̀n bó ṣe máa ṣe kábíyèsí o. Kábíyèsí o. Ọba Gáńjì, Àfọlábí, Ọláòyè, Olúmọdé kẹ̀kẹ́ ẹ máa ṣe kábíyèsí o.
kábíyèsí láàfin ìyálòdì Ògbómọ̀ṣọ́ máma ṣe ìmọ̀mà òkè ilẹ̀ kan sí ẹ̀ka bọ̀ sórí ètò. kábíyèsí ṣọ̀hún ọba tí wọ́n ń kọ́ nínú rẹ̀ tí ò kọ́ nínú wọn ọba aláwọ̀ tútù mẹ́nìjọ. ibi tí awílọ́dé ọ̀rọ̀ kù ṣe wọ́ kẹrẹ where are you? ṣẹ́ni tí wọ́n bá ní àgùntàn òṣèwì láàyè béèyàn bá dán wò ọmọ ẹranko dáná rú. Ògbómọ̀ṣọ́ wọ́n dán kò déléwí tó bá déléwí yóò rò fẹ́ bọ́ra tó bá déléwí yóò rò fún òòṣà. àwọn Arewa community ìyá Arewa àwọn dọ́gba ẹ Arewa jẹ́ kí community. wọ́n kẹrẹ ó máa bọ̀. àṣẹjú mẹ́ta ni wọ́n kẹrẹ ṣe ń bọ̀ ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ nínú oko lọ́dọ̀ àti lẹ́yìn òde wọ́n kí Mr. Isaac Ayọ̀lá àti ìyàwó wọn láti ìlú òyìnbó kan jẹ́ kókó nínú ẹgbẹ́ wọ́n lè ṣe dáadáa. kí wọ́n kẹrẹ kọ́lá lè wù ọmọọba Adérẹ̀mí Olúdé ìwọ̀n náà wà mí nígbà tí màmá ò tí ì dé mo bi ẹ̀yin èèyàn léèrè gbólóǹkan gbà wọn ṣàfihàn màmá wa high chief Mrs. Rebecca Olúkẹ́mi Ògúndáre olólórí àwọn wo ni màmá olórí àwọn wo ni màmá. olórí àwọn obìnrin náà ni àbí ẹ̀yin lè wá mọ̀ yòókù. wọ́n kẹrẹ ti wọ̀ lú o. Mr. Isaac Ayọ̀lá àti ìyàwó wọn ẹgbẹ́ ojúlówó ọmọkọ̀ Ògbómọ̀ṣọ́ Oman diaspora kábíyèsí ṣọ̀hún ẹgbẹ́ kan wà ojúlówó ọmọkọ̀ Ògbómọ̀ṣọ́ Alhaji Yẹ̀kí Ìwọlélọ́lá àwọn ní ààrẹ Adébọ́lá Sànúsí igbákejì Adébọ́lá Sànúsí igbákejì Princess Adébọ́lá Sànúsí igbákejì. wọ́n kẹrẹ ẹjọ́ ìṣẹ́jú mẹ́ta. láti máa gbé ojúlówó ọmọkọ̀ Ògbómọ̀ṣọ́ wà diaspora Mr. Emmanuel Adé láti ìlú òyìnbó àwọn náà ti wọlé sí àmì wa kábíyèsí àwọn èèyàn tíráàbù wá látòkè òkun nítorí káníbà yìí nínú gbogbo ọba tí ọkàn rẹ̀ balẹ̀ jù nílẹ̀ Yorùbá kábíyèsí ṣọ̀ ní nàmbà 1. ẹ̀yin ọba ojú kábíyèsí yọmọ pé ọkàn wọn balẹ̀ ní ẹni kí wọ́n làágùn rí kábíyèsí ẹ̀ làágùn. àwọn ọba mi ọmọ rìn lọ́rùn ni ṣọ̀wé làágùn. egun ajọ́mọ́gbòdo kó máa múra sílẹ̀. egun ajọ́mọ́gbòdo kí wọ́n máa múra sílẹ̀. yóò máa fà ní ìsinmi ètò. wọ́n kẹ́rẹ́ yóò máa wọ́ túútú yóò fà yàfà. bóyá yóò dé tòlá àbí yóò dọ̀ká àbí sèbétí tútúrútú. orí o ó ti bọ́ àwọ̀ kan sílẹ̀ ó ti gbé àwọ̀ míì wọ̀. ṣé ẹ mọ̀ pé bá bá dóko àwọn bá àwọn ejò lẹ̀ àwọn wọ́n kẹ̀rẹ̀ la bá yí o.
kẹrẹ ṣé wàá jẹ spicy indomie. wọ́n lé jagunjagun bí èyí tí ò lè ṣọdẹ ṣọdẹ aṣọdẹ ṣọdẹ bí èyí tí ò lè jagun. ẹni wípé Ògbómọ̀ṣọ́ ló ní òríjìnà. níjọ́ eré eléré ni wọ́n l'Ógbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ló ní àṣà àti ìṣe tó jọjú. bí iṣẹ́ bá tún yá ọmọ àṣetán àágùn ni wá o. eléyìí táwọn yìí òun ṣe wá ní kàyí ṣùgbọ́n eléyìí ọ̀dọ́ ló pè ní abẹ́nuwọ̀pọ̀. kábíyèsí ọba Gani Afọlábí Ọláoyè abẹ́rẹ́ pé this is visible to the blind. It is crystal clear that Ògbómọ̀ṣọ́ it is where we war like we know nothing about Jojo. ajé ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé tó bá láṣẹ lábẹ́ alága Alhaji Mutiu Sodiq àwọn ti wà lábẹ́ ètò yìí gbẹgbẹgbẹ ni wọ́n wà lẹ́yìn kábíyèsí ìtì ẹ̀rù bá wọn láyé ẹ̀tọ́. ó ti bá wọn dà ó tún ti bá àwọ̀ míì ilẹ̀ ó tún ti gbé mi wọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ pàtẹ́wọ́ fún wọn kẹrẹ. ẹ bá wa fún wọn kẹrẹ ní àtẹ́wọ́ gidi ìwọ yá kọ́ máa bọ̀ wá. ọjọ́ má gbọdọ̀ ẹ má bọ̀ wọ́n kẹrẹ ti wọlé lọ. ọyá wọn kẹrẹ kọ́ máa múra. wọ́n kẹrẹ ti wọ́ lọ́nà ilé. ọmọ sílé báyìí kọ́ máa múra kọ́ máa padà. èyí ti di wíwọ́ ọlọ́kan wíwọ́ ọlọ́sà àgbàrá ni òlọ́wọ́ tí ò lẹ́sẹ̀ tó lè gbẹ́lé. ẹ bá wa fún ní wọ́n àtẹ́wọ́. kẹrẹ lọ́wọ́ ó lẹ́sẹ̀ ẹ bá wa fún ní àtẹ́wọ́. ó lè wọ́ gbogbo bọ́dì èyí kúrò ní gbé bọ́dì èyí ti dé gbé ó ti dé tírẹ́sọ̀nù. ajé ijó tó wà. ìjọ bẹ lẹ́sẹ̀ wọ́n kẹrẹ àjọ tàdírẹ́kẹ àjọ fi ìgbà òkú lélẹ̀. ẹ̀yin wọ́n ọlọ́kùnrin kẹrẹ ẹ ṣe wo ẹ máa wọ lọlé. àjọ mọ́kòdó bàbá mi tí wọ́n wádìí ẹ̀ tí wọn ò rídìí rẹ̀ ó dé o ó dé o. ẹni tá à ń wí ó dé ọ̀rẹ́ mi. wọ̀n bí ìlú mọ̀ ó dé káàbọ̀. àjọ mọ́kòdó ó dé àjọ mọ́kòdó ó wọlé ọ̀nà bòmí ló gbà wọlé. àìrídìí olókun àìrídìí ọlọ́sà. ẹnìkan kì í rídìí ọmọ ní gèlègèlè. wọ́n wá di àjọ mọ́kòdó wọn ò ní ìdí ẹ̀. béèyàn bá rí ìdí ẹ̀ kí la bàbá ń wí. àjọ mọ́kòdó jókòó lórí òfurufú. bábí tó bá lọ jẹ́ wọ́n ní wọ́n wá wọn ò lè rí wọ́n lé wọn ò wọn ò lè bá a. káyéèsí ọ̀sà tó lù. àṣàgbè ó fapá wọ́n ní kí ní àwọn ọ̀pẹ lágbègbè yìí léèyàn fi lè jókòó láì bàbò tí jókòó láì bàyà jókòó òòsà tó lù ọ̀gbọ́n pàtàkì nínú àwọn àlọ́ ń gbólógbòó wẹ̀sán tí bàbá ọmọ ẹgbẹ́ bàbá ọ̀. àṣàgbè yẹ́sẹ̀ bọ́lájí sàgbè sí ẹ máa ń gbé àkàbà tó bá fara tilẹ̀ tó fara ti lé nìkan. bí omi owó àjọ mọ́kòdó ẹnìkan ò máa tó fara ti tó fi jókòó lórí òfurufú. ọlọ́run ọba nìkan ló yé o. àwọn aláàgbáni àwọn àtijọ́ àwọn nìkan ni wọ́n lè sọ ohun tí wọ́n kó papọ̀ tó di àjọ mọ́kòdó 3 minutes more. kí agbóhùnmọ̀gbọ́dọ̀ tètè wá jókòó níwájú kábíyèsí torí pé ọjọ́ bèbè àná. agbóhùnmọ̀gbọ́dọ̀ ní abúlé wa abúlé àṣàgbẹ̀ wọ́n máa kó wa wá látàbúlé wá sí ìgboro a máa wá wòrè eégún ọdún nílùú Ògbómọ̀ṣọ́. agbóhùnmọ̀gbọ́dọ̀ eégún tó sì gbajúgbajà nílùú Ògbómọ̀ṣọ́ ni. ẹnu ká ló tètè bọ̀ nìkan agbóhùnmọ̀gbọ́dọ̀ rèé títí jókòó lórí òkú dẹ́dẹ́ fún. kí gbogbo àjọmọ̀gbọ́dọ̀ tètè máa bọ̀ níwájú kábíyèsí sàn tilẹ̀ Ògbómọ̀ṣọ́ akẹ́wọ́ gbọ́rin ajé ìrókè láti yàgbára. àjọ mọ́kòdó bàbá tí ń jẹ́ bàbá èèyàn tí wọ́n pè láràárọ̀ bí ṣe ń dún gbìngbìn nínú kìkì. àjọ mọ́kòdó ó gbé kàrà ọlọ́kàrà ká dípá fún orí ẹ máa bọ̀ wá síwájú Ṣọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ ìṣẹ́jú méjì péré lókù.
gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n ní àbùkù lẹ̀lẹ̀ ìṣèwé àwọn tiẹ̀mí àjọwọ́ kò dówó bọ́ síwájú kábíyèsí kó o ṣe kó o fi ṣe kó o lóko lórí òfurufú ẹ̀jẹ̀. ẹ̀yẹ́ èèyàn máìkì kà pé méjì lórí stéèjì ni àṣàgbẹ̀ ló pọ̀ pọ̀ táwọn afẹ́fẹ́ tẹ́ bá fẹ́ ilé bọ́lá ní olóyàrá ní kẹfẹ́ sí àwọn ló bínú tán. ọ̀hún lọ́wọ́ wáyé sí i. ó ní photography ó dá adáṣọ táyọ̀ ẹ̀fọ́ ní àwọn àdúgbò afẹ́fẹ́ sílẹ̀. ẹ wò ó lówó kan ní. ẹ̀dẹ́kọ̀ ẹ̀yin mídíà security àtọ́nílù ẹ̀yà kúrò lẹ́gbẹ̀ẹ́ ọjọ́mọ́ ìgbóná ẹ̀jẹ̀ káwọn èèyàn rí. ẹ kúra yín sí méjì àjànàkú kọjá orí nǹkan fìrí abáyé ẹja sọ fún ayé rè àjọwọ́ kòdó mi eku dáná kò sọ pásítọ̀ sọ gbàdúrà fún èrè ní díjú àwọn tó lóògùn yàgbẹ́ ara yóò ṣe wàhálà ẹni tó fi bàbá jẹ́ àbàlà sùn tó wọ́n lára pé pẹ̀lú ìdí òun lójú oorun aláṣọ máa ń tasọ rẹ̀ ni àjọwọ́ kò máa ẹ̀yìn bọ̀ ọ̀pá mi dé owó ẹ̀ sùn àwọn tó lóògùn yàgbẹ́ ara yóò ṣe wàhálà ẹ̀yẹ́ ní sẹ́yìn pọ̀. àjùmọ̀ àtọ́jú ẹ̀ ṣe wo àjọpọ̀ gbogbo bọ́lá ní sàdọ̀ sí ọmọkùnrin wájà òde tó ti pé kó ló jẹ ọmọ lọ. pòfẹ́sọ̀ láti yọ̀ ojú òní ti yẹ kó kalẹ̀ ọ̀jọ̀gbá òkú ìwé náà pòfẹ́sọ̀ láti yọ̀. ọmọọba láti yọ láòdì ẹkú kalẹ̀ àti pòfẹ́sọ̀ ọ̀làdàpọ̀ ọ̀làdìpọ̀. Ẹ̀kú àjọmọ̀ dòdò àtẹ̀síwájú. Àbí àjọmọ̀ dòdò bá ti wọ̀ balẹ̀. Ẹ̀kú mẹ́rin láti papọ̀ lẹ́ẹ̀kan náà. Lẹ́yìn ìgbà náà, Ọ̀kìrì is coming on stage. Dọ́dọ̀ Ọ̀yẹ́nà Amánà tó lè tò. Ọ̀kìrì ló pọ̀. Lẹ́yìn àwọn ẹ̀kú mẹ́rin tí a bá kó papọ̀ lẹ́ẹ̀kan náà, bẹ́ẹ̀jọ́. Ní ìpè bẹ̀jọ́ lọ́dún tó wọn mo ti pè é lọ́dún yìí. Sórí àwọn eégún. àjọpọ̀gbọ́dọ̀ ti jókòó. A padà sórí àwọn eégún. A padà síbẹ̀ ṣẹ́gẹ́tà. Ṣé ewédú lẹ́yìn ni? Ọlọ́wọ́ àbáríkà sí òkú. Ọlọ́wọ́ àbáríkà sí òkú. àjọpọ̀gbọ́dọ̀ ti jókòó. ó fẹ́ kí alága Ògbómọ̀ṣọ́ kérésì 2025 ọmọdébù ṣẹ́gun ọdẹ́bùn mi gbọ́ngàn òun àti oníkèké ara rẹ̀ wọ́n fẹ́ kí wọ́n rí òun gbogbo àwọn kọmitì ìgbìmọ̀ pátápátá ni wọ́n gbìyànjú láti ro egungun àjọmọ̀gbogbo ọgbọ̀n kan lọ́wọ́ ajínigbó ọgbàgìrì lọ́wọ́ sílùsílù kódà àwọn tó ń fẹ́ baba alátẹ́gùn. ẹ ṣeun o. ọmọ ẹni ìbájọ ní àbáyọ àjọmọ̀gbòdo. Bí ọjọ́ mọ́dúndó bá ti ń wọ ìgbẹ̀lẹ̀, eégún òrèlé ilé àgọ́, eégún adé ìgbọ̀lọ́rọ̀, eégún àtìpàgọ́, eégún olóhùn ẹ̀ka ọgbọ́, wọ́n lè ra ìkọ́lé ẹ̀ka àpapọ̀ àjọmọ̀gbòdo. ọmọ ẹ̀kún yẹ̀kẹ́ ìwọlé ọlá. eégún mẹ́rin tí mo dárúkọ yìí, ẹ̀kan náà ni wọ́n bóde.
àwọn egungun mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n lálẹ́ wù láti ilé agbára. Ọmọ wù mí. Ọmọ wù mí àkàlà sọ. Ìlú Èkó ni bàbá tọ́nà ròyìn ti wá ó bẹ̀rẹ̀ sí ní adómọ̀gbòdó lówó rẹ̀gẹ̀dẹ̀. Ojúlówó ọmọ kò Ògbómọ̀ṣọ́ ẹ̀ṣẹ̀ mẹ́ka ọ̀. Adómọ̀gbòdó Adómọ̀gbòdó ẹ̀ṣẹ̀ wo ẹ̀yà tó kù Adómọ̀gbòdó ẹ̀dá kan. ẹ̀ṣẹ̀ wo. ẹ̀yà tó kù Adómọ̀gbòdó ẹ̀dá kan. àwọn Èmi ò lè pé àwọn rèé. Àwọn ọmọ òní àtàlẹ́ àfá ẹ̀jẹ̀ káwọn náà máa wọlé bọ̀. sì fún àwọn Ògbómọ̀ṣọ́. Adégbọlọ́rọ̀, eégún Adégbọlọ́rọ̀ àti eégún àti ìpàkọ́. Eégún tí ó máa ti àpàkọ́ ni. ṣe eégún mẹ́rin tí wọ́n wọlé yìí. Ẹ̀ẹ̀kan náà ni eégún mẹ́rẹ̀ẹ̀rin yìí. eégún Ọmọwùmí, eégún Adégbọlọ́rọ̀, Ọmọwùmí Agbára Ifá, eégún Adégbọlọ́rọ̀, eégún Léòrèfé, eégún Òrèfé ilé àgọ́. Wọ́n ti wà lápapọ̀ lórí. mẹ́rẹ̀ẹ̀rin ló wọlé lẹ́yìn o. àti eégún àti ìpàgọ́ ẹ wo bí wọ́n ṣe ju àlọ́ òṣèlú tó lè mú àyè tí ò sí fẹ́lẹ̀. ọ̀rọ̀ ló tún bọ́ sí. Nígbà àti wà ní Ògbómọ̀ṣọ́ tí ò ní ní ilé Ògbómọ̀ṣọ́. Ibi tí àwọn ìyá ti máa ti àtọ̀yìn dá. Eégún ní Òrèfé, àwọn eégún ní Àkọ́rẹ́, ọmọ kékeré náà. Ràmí Ọlábòyí, eégún ilé Ọlábòyí, Eégún ní Ọlábòyí. eégún Lúrẹ̀, eégún National Insight. Onílé Gíláàrà. gbogbo ẹ̀yin mídíà ẹ ṣeun ẹ kú iṣẹ́ látàárọ̀ o. Ògbómọ̀ṣọ́ Focus TV, J-Boy Image, Ìmọ́lẹ̀ TV, Oríire TV, Mary D, Olúmọ̀kẹ́kẹ́ Wisconsin, Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́, Dascope TV, ROV Media, ẹjọ́ eégún mẹ́rin tó jẹ́ lọ́wọ́ yìí. Hotel Photo, ìṣẹ́jú mẹ́ta náà ló kù. Usman Progress. gbogbo píṣọ̀ ta ló yà bí lónìí. bóyá ní tablet tàbí Facebook tàbí orí x láti fi sí kódà tó jẹ́ TikTok. ẹ má gbàgbé láti lo hashtag Ògbómọ̀ṣọ́ Praise Carnival 2024. ẹ má gbàgbé láti lo hashtag Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, hashtag Ọba Gani Agbọ́lábí Ọláoyè. Ṣé eégún ẹ má gòkè wá. ẹ má gòkè wáyé kó àwọn ẹ má gòkè wá. ẹ má gòkè wá. Adéwọ́gbàrí ayé àti bí ìlàwó ti ẹ má kẹ́. gòkè wá eégún ẹjọ́. Ẹgbẹ́ wa yàn mí Adélọ́gbà ti ní ọ̀hún díẹ̀díẹ̀. Èyí. The official photographer of this program, Change TV, lọ́kàrí ayé.
Kẹ́nu Kànífà ọdún ìyàtọ̀ lábẹ́ àwọn ìgbìmọ̀ torí wọ́n pé tí wọ́n to iṣẹ́ yìí eléyìí ta lẹ́kọ̀ọ́ gbogbo àgbáyé wà pé Ògbómọ̀ṣọ́ ó tún ti. ẹ ṣeun o eégún lérèlé. àárọ̀ ọ̀rọ̀ ní sọ̀rọ̀ yìí o. eégún dọ́tọ̀ lálejò Àkànní lóṣọ́ọ̀bù yìí. ẹ ṣeun ẹ̀yẹ eégún mẹ́rẹ̀ẹ̀rin ẹ ṣeun o. Yomi Ọlábísí, Yomi Àpàlà àti àwọn boys wọn kọ́ máa múra sílẹ̀. ọ̀kìnrin ìdáná Ògbómọ̀ṣọ́ ẹ máa múra sílẹ̀. eégún ẹ ṣeun kábíyèsí jùlù kẹlẹ̀. eégún ẹ ṣeun kábíyèsí jùlù kẹlẹ̀. ẹ̀yin onílù láti ìlú ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Akú oríire ojàre. Congratulations, akú ọdún tuntun bá wà láyé. Happy anniversary lójú Kànífà tó wọlé dé. Ṣé bọ́mọ ọjọ́ yẹn náà rẹ̀ òwò ẹ̀yìn sàmárì? Ọmọ ọlọ́pẹ́ tí wọ́n ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ níyàn máa ń wọ ní ilé ayé. Ọlọ́mọ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wà ní. Ṣé bọ́mọ ọjọ́ yẹn náà rẹ̀ wò ẹ̀yìn sàmárì? Ọmọ ọlọ́pẹ́ tí wọ́n ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ níyàn máa ń wọ ní ilé ayé. Ọlọ́mọ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wà ní. Ọlọ́mọ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wa ní. Ọlọ́mọ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wa ní. Ẹ̀yẹ́ ẹ bá mi kí ọba tiwa kábíyèsí. Òrùmọ gẹ́gẹ́ mo ṣí kìlà fúrí adé. Ọ̀gá ni ẹ láti inú mọ̀dà rẹ wá. Ọba Ghandi tí ẹ rí yẹn kò wáyé tó lè rárá. Ọjọ́ gbogbo bí ọdún ni mo ṣe yẹ mọ́. Ẹ jẹ́ ká kó làbò lẹ́kọ̀ọ́. Ọba Ghandi yìí wojú ènìyàn kó tó náwó. Bẹ́ẹ̀ni tí òrí ṣe bá farawé ẹ̀ á sì gbà. Bí làbàlábà bá farawé ẹ̀ á tẹ́. Ghandi bí òwe rí ẹ. Ayé tí o wá ayé fàájì ayé jẹ̀lẹ́kẹ́ tó dáa. Sọ pé Olúwa. Ó ti ń náwó lówó ń wọlé. Òrùmọ̀gẹ tí ẹ rí yẹn ó ṣòro fojú dilẹ̀ ràn kí lè wúrẹ́ fẹ́ wí níbi Àjànàkú Ghandi bá ń sọ̀rọ̀
owó tí Gandhi ìbáná lójúmọ́ báwọn lánàrú ẹ̀ lọ́dún méje wọ́n rí ṣe ni ọba Gandhi tó bá ń wọlé táwọn ìjòyè ń rí kan sára lóde àwọn ọ̀gbẹ́ni tí ò mọ nǹkan kan lè ṣe kándu Gandhi ṣáàmà wò wọ́n lóye òbá sóbìnrin ni òbá múra òbá ní ẹ lọ́kọ nítorí owó níná. Ijó èyí yàtọ̀ kò sébi sára kú èyí ń bẹlẹ ní òsì nǹkan ẹ̀yìn èèyàn mi àwọn sọ̀rọ̀ ní wọn ò fi bá ara sẹ́ àwọn bọ́ìsì kan ò ṣàfihàn èèyàn tó dámọ̀ ló lè bá wájú mo kú ló mọ̀ fẹ́. Ijó èyí yàtọ̀ kò sébi sára kú èyí ń bẹlẹ ní òsì nǹkan ẹ̀yìn èèyàn mi àwọn sọ̀rọ̀ ní wọn ò fi bá ara sẹ́ àwọn bọ́ìsì kan ò ṣàfihàn èèyàn tó dámọ̀ ló lè bá wájú gbogbo ló ń fẹ́. Ẹ má má jó lé lálejò ẹ̀jẹ̀ wí tí mo fẹ́ wí lẹ́yìn sọmọdé nínú. Bí a bá ń jó bí a bá ń yọ̀ látòní dọ̀la kò lẹ́jọ́ náà. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ a kú oríire. Adúpẹ́ fọ́ba tiwa ọba Gandhi Afọlábí. Èmi ò yájú sọ́ba mi ò jẹ́ rọ́bà bí. Ìlú Ògbómọ̀ṣọ́ ó dùn yọ̀gbàyọ̀gbà ó jàre láyé ọba Afọlábí. Ṣèbọ̀lúwà ló ń tẹ́wọ́ sí yẹn lójoojúmọ́. Kò sí ohun tí yàrá ní òbí kò ṣe látọ̀dọ̀ Olúwa. Abẹ̀rẹ̀ búrẹ́dì ó fún wa ní bẹ́kírì. Abẹ̀rẹ̀ jẹ́wọ́ta ó fẹ́ bọ́ wò lù fún wa. Orin tó lúwa mi ṣe ìṣe máa ń kà. Kẹlẹ̀ tí wí ìṣe máa ń kà. Orin tó lù ṣe ìṣe máa ń kà. Afọlábí ìṣe máa ń kà. Ó sọ kúrẹ́sì wa ìṣe máa ń kà. Ó tún yà wá lẹ́nu ìṣe máa ń kà. Ọba Afọlábí ìṣe máa ń kà. Ẹ̀gbọ́n iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé bí mo ṣe ṣe bí o mọ̀. I don't say all my time every day I dey finance looking for. As you can see, I give the glory to God. As you can see, I give the glory to God. Ilé wí iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yẹ bí mo ṣe ṣe bí o mọ̀. Àdúgbò I just say all my time every day I give finance looking for. As you can see, I give the glory to God, glory to God. As you can see, I give the glory to God. Oh yeah, Olúwa, 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 yeah, 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 yeah. Joy is come, joy is come. Olúwa, 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 yeah, 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 yeah. Joy is come. Nítorí kábíyèsí òrùma gẹ́gẹ́ ló jẹ́ wípé ṣé ẹ̀rọ bá wá bí 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 ẹ̀yin lẹ́sọ̀ bá yín jáde ṣé ẹ̀rọ bá wá bí ó ti dára tó ṣé ẹ̀rọ bá wá bí Afọlábí ṣé ẹ̀rọ bá wá bí òrùma gẹ́gẹ́ ṣé ẹ̀rọ bá wá bí ṣé ẹ̀rọ bá wá bí ẹ̀yin lẹ́sọ̀ bá yín jáde ṣé ẹ̀rọ bá wá bí. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yà mi létí yóò jàre. Gbogbo ẹ̀yin tó bá Afọlábí ọwọ́ yín méjèèjì dà lókè ẹ̀jẹ̀ lọ́wọ́ yín. Tí n bá ti ní pé ẹ bá mi fi orúkọ rẹ̀, ẹ máa wí pé Afọlábí ni. Ó yá ẹ bá mi fi orúkọ rẹ̀ Afọlábí, ẹ bá mi fi orúkọ rẹ̀ Afọlábí, ọba wa Gandhi Afọlábí, ó ti bí làkọ́bà ọba Adé, ọba Gandhi Afọlábí, ẹ bá mi fi orúkọ rẹ̀ Afọlábí. Ohun tó Olúwa bá ń ṣe, ọdún pẹ́, ohun tó Olúwa bá ń ṣe, ó dàbí ọ̀dà ènìyàn kan ló fi yàwé. Ohun tó Olúwa bá ń ṣe, kílẹ̀ wí,
bẹ́ẹ̀ o. Orí ni àwọn ẹni máa ní ro ipò kò ní. Yéṣógun. Orí ni orí ni orí ni àdúgbò orí ni ẹni máa ní ro ipò kò ní. Orí ni orí wo mi lè gbé mi ní òkè ayé ẹsẹ̀ wo mi lè sì mí yà. Orí mi dákun sọ wà kí n tó máa bọ̀ lábí gáàsì. Orí ni àwọn ẹni máa ní ro ipò kò ní. Orí ni orí ni orí ni orí ni orí ni ẹni máa ní ro ipò kò ní. Orí ni ó yá ire ní ìdílé mi tirẹ̀ ire ní ìdílé mi tirẹ̀ láti rẹ̀ bá fẹsẹ̀ alẹ̀ ire ló mi wá ire ní ìdílé mi tirẹ̀ ire ní ìdílé mi tirẹ̀ ire ní ìdílé mi tirẹ̀ láti rẹ̀ bá fẹsẹ̀ alẹ̀ ire ló mi wá ire ní ìdílé mi tirẹ̀ láti rẹ̀ fẹsẹ̀ alẹ̀ ire ló mi wá sọ pé ire ní ìdílé mi tirẹ̀ láti rẹ̀ fẹsẹ̀ alẹ̀ ire ló mi wá ire ní ìdílé mi tirẹ̀. Finally. Okay now, tí bá ti wí pé Olúwa ni transformer tó ń tanná, ẹ máa dá mi lóhùn bẹ́ẹ̀ pé Olúwa ni transformer tó ń tanná. Àbí ta ló ń tanná yẹn fún àwọn tó ń sọ? Olúwa ni àbí? Ọ̀yá, Olúwa ni transformer tó ń tanná. 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 Wọ́n wá ní wádìí rẹ̀ assignment. Olúwa ni transformer tó ń tanná. Wọ́n wá ní lójoojúmọ́ báwo la ṣe ń ṣe é. Olúwa ni transformer tó ń tanná. Ó yá sọ wípé kárí mi dèrò. Yorùbá kárí mi dèrò dèrò dèrò. Kárí mi dèrò ní ìjọba. Kárí mi dèrò dèrò. Ẹ jẹ́ ká fún yín àtẹ́wọ́ rẹ̀, ẹ jẹ́ fún látẹ́wọ́ rẹ̀. For your information, gbogbo performance tẹ̀ ti rí so far lórí stage yìí, ọmọ Ògbómọ̀ṣọ́ ni gbogbo wọn kì í ṣe láti òkèèrè, and that is because of Gani Afọlábí Ọláoyè. Wọ́n fẹ́ kí talent àti àwọn ọ̀dọ́ kí wọ́n grow l'Ógbómọ̀ṣọ́ ṣe kábíyèsí mórí adé o. Bí a ṣe ń tẹ̀síwájú kó tó rí pé ọkìrè wọlé eégún kan bẹ̀ tó fẹ́ sáré jó, and that is eégún wọn. Ẹ jẹ́ kí àwọn onílù kábíyèsí ó lọ display. Ẹ̀yin onílù kábíyèsí ṣe nínú microphone. Àfọlábí ṣe bẹ̀rẹ̀ lónìí. Ẹ̀yin onílù kábíyèsí ẹ jọ̀ọ́, ìṣẹ́jú mẹ́wàá. Ẹnu bẹ́ẹ̀ bá ọmọ nínú owó níná. Àfọlábí o, ọba Gani lẹ́nu ní lẹ́ọ̀rẹ́ olùmọ̀gẹ́gẹ́gẹ́ ọkùnrin tálábí ọ̀rẹ́ Fúlàní. Àwọn olùmọ̀gẹ́gẹ́ ọmọ báyẹ̀wù wọn. Báyẹ̀wù wọn alọ́lábìnrin ìjọkùnrin. Ààrẹ àgbọ̀jọ́ pín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èbó bàbá ànájà, kẹjọ ọlá, àtẹ̀lé bàbá, tẹ́lẹ̀ tẹ́lẹ̀,
You know that boy? Olórúkọ sọ́dọ̀ pé people fẹ́ràn ọkùnrin kò ní àdìmọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ kan ṣoṣo. Rain, I want to go to ọkùnrin on the stage right now, don't say it too deep. Ọkùnrin wọ́n ti lè sọ fún mi ẹ̀kọ́ ọmọ ìdílé sọ́kùnrin ọmọ ọmọ ọmọdé fún ọmọ kan kọ́ mi àti ìlísà. You know that level. Listen to me, people see me only right now, don't say it too deep. Ọkùnrin, are you get ready? Let's go to the back. ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tó Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tó olúmọ̀lẹ́ra ẹ̀yin tí bàbá ìlú tó kù ẹ̀yin tó Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọmọ àdínlẹ́sẹ̀ ẹ̀yin tó olúmọ̀lẹ́ra ẹ̀yin tí bàbá ìlú tó kù ìlú kan tó kù ẹ̀yin tó Ògbómọ̀ṣọ́ wọ́n lò ẹ̀yin tí àgbọ̀gbọ̀ dà wọ́n lò ẹ̀yin ọmọ àdínlẹ́sẹ̀ ẹ̀yin ọmọ ìlú káwọn yàtí lọ́wọ́ ìjàjàgbó ẹsẹ̀ àdúrà fún mi kí ìrọ̀wọ́ mu kò dàbàrà kí wọ́n lọ́kẹ̀ lẹ́rìn níbi náà bí wọ́n ní ìjẹrù àwọn tèmi làwọn ó mà lé kọ́ àtàwọn tèmi wọ́n sì ń ṣáìsù èèyàn mi ẹ̀ẹ́kùn mẹ́fà ojú mi ògbó kan náà ní náà ní àwọn àmì lọ́jà gbó kọ́ lẹ́kẹ̀ pẹ̀kẹ̀ gbó àwọn òmìn náà bò kò dé ẹ̀yin tèmi lọ́dà jí ẹ̀yin tèmi lábẹ́ẹ̀dẹ́ ẹ̀yin tèmi lóṣùpá ẹ̀yin tèmi ní ìnàlàṣà gbogbo yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yọ́ máa lù mí ìlú tó kù ọmọ Ògbómọ̀ṣọ́ ìlú tó kù ọmọ Ògbómọ̀ṣọ́ ìlú tó kù ìlú tó kù mo káwọn yà mí ẹ ṣàdúrà fún mi mo yà bàrà mo fún ọmọ Ògbómọ̀ṣọ́ olúmọ gẹ́gẹ́ bàbá ìtàkùnkọ̀jà olúmọ gẹ́gẹ́ ọmọ akọ̀nà bí ọmọ ayé olúmọ gẹ́gẹ́ kábíyèsí lókọ̀ ọmọ aláàdé ìdè tún olúmọ gẹ́gẹ́ bàbá lókọ̀ ọmọ aláàdé ọtúnbọ̀ pàníwá ìkejì ẹ̀sàdúrà fún mi mo yàgbàrà kí wọ́n ilé gbàgbé wọn ní àwọn tèmi làró lè kọ́ àtàwọn tèmi kan tí ì ṣáàṣì lòdì ẹlẹ́ẹ̀kún fẹ́ ojú ni òjò kan náà nínú àdìyẹ ọ̀kan lọ́wọ́ ẹ̀sìn náà gbọ́ ọ̀kan lọ́wọ́ ọ̀kìrẹ́ ọ̀kan lọ́wọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ní ọmọ Ògbómọ̀ṣọ́ gẹ̀gẹ́. Èmi ọmọ tí ìtọ́jú ọkùnrin oko. Èmi lọ́mọ ìlú kan tó kù ọ̀gbọ́dọ̀ kó. Èmi lọ́mọ ìlú kan tó kù ọ̀gbọ́dọ̀ já. Ìlú àwọn akíkanjú kẹsàn-án àárín ọ̀dọ̀. Àwọn ọmọ kò kọjá bí èésù ọ̀dà. Báàjẹ́ kàkà àmùkọ́yọ́ kalẹ̀. Ọmọ Ògbómọ̀ṣọ́ àjílẹ́sẹ̀ nìyí o. Ògbómọ̀ṣọ́ àjílẹ́sẹ̀ Ògbómọ̀ṣọ́ ọmọ ajílẹ́sẹ̀ bá jí ìdí àjẹwọ́ ọkọ̀ òkúlé sọ́ni ní ọmọ afọ́mọ́ ẹ̀jọ̀ sí láàfin àjàgbó nílùú gbọdọ̀ àpè láyé ọmọ jókì oró bàbá kúmọ̀yé aládé òní bàbá gbàmù àjàkúladé ládòkun bàbá kéléde bàbá láwòye olùmọ̀yẹ gẹ́gẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí ọmọ olùmọ̀yẹ èmi lọ́wọ́ kí ìgbàlú ọkùnrin ogun. Èmi lọ́mọ àlùkò sọ́kùn ọ̀pọ̀lọpọ̀. Èmi lọ́mọ àlùkò sọ́kùn ọ̀pọ̀lọpọ̀. Ìlú káwa kí ìlàjú tẹ̀ sáàrin ọ̀dọ̀. Àwọn ọlọ́lá kò kọjá bí èésù ọ̀dà. Báàjẹ́ kàtà àkùkọ yọ̀ kalẹ̀. Ọmọ Ògbómọ̀ṣọ́ àjílẹ́sẹ̀ ni olóko Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́. Èmi fẹ́ lójú dáyé mi o. Àwọn èèyàn ti mo fẹ́ lówó bí ọba Gandhi láòyè. Èmi fẹ́ lọ́lá lọ́lájú ọ̀fẹ́ lọ́lọ́. Ẹ ti máa gbọ́ láti fi lọ́gà. Èmi fẹ́ lówó
ológun ọmọ. Àlọ́ mi yá sàlọ́ sí ya. Tí a máa ń rí ìtọ́jú wọn bí. Àwọn ẹ̀kọ́ náà sanwó dé àgbàna bí mi ògo yàrá. Tó wá dé ògo ìlú kan, yẹ ògo ìlú. Tó ti tó bá káyé. Èmi ọmọ náà fẹ́ tó wá dẹ́ni tó fẹ́ rí. Èmi ọmọ náà tọ̀ tó wá dẹ́ni tó sátọ̀. Èmi náà pè ní ògo. Yé èmi ògo. Èmi ògo. Èmi ológo ọmọ. Èmi náà ògo. Yé ògo. Wọ́n fi kú ògo. Àwọn ológo ọmọ. Yé sẹ́nu mi yá jàmà tí wọ́n wà lómi yá. Yé ọba tó lè ní. Yé wọ́n ní bí wọ́n fà náà mi yá sàló tẹ̀lé fún ẹ̀jẹ̀ lọ́mọ. Orí mi kà mí, wọ́n ti dààmú láyé bàbá mi. Àwọn sọ ẹ̀ mama tó lè fọdí pàtì. Ọ̀bì lé yá lè kà mí. Bí a ṣe ń tẹ̀síwájú láìpẹ́ wọn ní àkókò mọ́. Hausa Dọ̀bà. Sábàdérú Hausa Dọ̀bà. Ìjẹ́rù Sábàdérú Dúró Ẹ̀pàpọ̀. Ododoemi is coming back on stage. Ododoemi is coming back on stage. Hausa Dọ̀bà, are you set? Kábíyèsí, àwọn Hausa ìjọ kìíní àná tí wọ́n rẹ́ra wọn láhàn tán ni o. Àwọn tó ní o kábíyèsí. Àwọn Hausa ní o kábíyèsí oníṣàpá. Àwọn Hausa èsì náà ní o. Hausa Dọ̀bà. Lẹ́yìn ìgbà náà, eégún lè wà rè. Eégún lè wà ilé yàgò. Eégún kábíyèsí oníyàgò nìyẹn kọ́ máa ṣẹ́ẹ̀tì sílẹ̀. Eégún mẹ́tẹ̀ẹ̀ta ń bọ̀ papọ̀ ní Hausa Dọ̀bà. Hausa Dọ̀bà ẹ bá ti ṣe gbogbo yẹn sílẹ̀ ní táìmì yẹn o. Ẹ kúrò níwájú kámẹ́rà yẹn. Ṣé Hausa ni? Hello, Hausa ni? Hausa ni ìwọ? Ọ̀dọ̀ mi màdì. Ẹ̀yin kàṣípà kan. Wọ́n ní ìyàgbé rẹ̀. Àwọn tẹ́bí lásìá. Èmi àti ẹ náà ni. Àbọ̀ ló gbà bẹ́ẹ̀ ni. Tó o fi kúnra rẹ lóbìnrin last year tó kúnra rẹ lóbìnrin. Lọ́kùnrin lọ́bìnrin tó wá bí kánífà náà ní ẹkú ọdún. O ṣe o. Bàbá wa Àfọlábí Aláwùyé Ọba Gandhi. Gbogbo èèyàn tó wà lẹ́yìn rẹ̀ káàbíyèsí bàbá wa. Aláwùsá lélẹ̀ yìí o. Àwọn ni Aláwùsá mi. Ọmọ Kánò ni mí. Bàbá wà bí ọjà Gota Hall. Lórí Támákì. Orúkọ mi wọ́n farifari. Àwọn fáyù ni. Wọ́n fáyù ni bí lórí Támákì. So, this is abere. DJ àti fún yóò ìjọba ní bísí yóò máa sá ní báyìí. Microphone wa gbà tẹ́ ẹ̀ ti rí ṣe o tún ṣe kàn mí. Bóyá kẹ́ play onírú yẹn náà. Yes, mọ́sámọ́sá do Allah. Oh my God. Ọ̀bí mi kò ṣe dáadáa, ṣùgbọ́n ẹ má bínú àmọ́ ní ẹ̀jẹ̀ bá. Wọ́n náà kóra dáadáa láti lẹ̀. Ọlọ́pàá, ọlọ́sọ́mà.